ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tọmọdé bá kọyìn àná. àwọn àgbà fi tàn balẹ̀. ìbà lọ́wọ́ ọlọ́run aláwòrábí fún títí ìrọ̀lẹ́ òní. ọba tó ní kí ọmọ kékeré kó dàgbà. ọlọ́run yìí náà ló sọ wípé kí àgbàlagbà kí wọn ó di arúgbó. ọba aláwòrábí ó sì tún pàṣẹ wípé kí àwọn arúgbó kí wọn ó máa papòdà. àwọn ọmọ ọlọ́run fi àjùlọ hàn lórí gbogbo ìṣẹ̀mí pátápátá. àmọ́ ṣá o kì í ṣe wípé arúgbó tàbí àgbàlagbà nìkan ní ń papòdà. ó lè wo Elédùmarè kó ní kí ọmọ kékeré kó papòdà. bí ìgbẹ́ nílùú. ó sì tún lè wo Elédùmarè kó sọ wípé kí àgbàlagbà kó papòdà. ṣe àṣírí eléyìí ni wípé gbogbo ojú tó bá ti rí ilé ayé yóò padà rí ọ̀run alákejì. àjùlọ leléyìí lórí gbogbo ìṣẹ̀mí ẹ kú kalẹ̀. ẹ sì kú ìjókòó. ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tàn ló ń lọ lórí ẹ̀rọ agbágbé lọ́wọ́lọ́wọ́. kalẹ̀ o. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tàn ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tọmọdé bá kọyìn àná. àwọn àgbà fi tàn balẹ̀. ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ pàtẹ́wọ́ fún àwọn olùkọ́ yín. ẹ pàtẹ́wọ́ fún àwọn ọ̀gá yín ní ilé ẹ̀kọ́. orúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan o. orúkọ mi ni Absalam Afsomod. orúkọ mi ni Adébáyọ̀ Fawaz. orúkọ mi ni Adébáyọ̀ Augustina. orúkọ mi ni Adédòkun Dorcas. orúkọ mi ni Ògúnnípò Ali. orúkọ mi ni Ajíbọ́lá Fsiba. orúkọ mi ni Àkànwá Abígẹ́. orúkọ mi ni Adépọ̀jù Eflin. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò yìí. abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi. ìtọ́dòwe wa tòní òun ni a pè ní Kẹkẹ pamọ́ Atioro lẹ́nu. òun ni ìtọ́dòwe tí a pẹ̀kẹ́lù lórí ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tàn fún títí ìrọ̀lẹ́ òní. ṣùgbọ́n ká tó lọ síbi ìtọ́dòwe àlọ́ o. àlọ́. àlọ́ o. àlọ́. àlọ́ o. àlọ́. àlọ́ o. àlọ́. bàbá mi rán mi níṣẹ́ kí n tó dé bàbá ni mo pẹ́ kí n tó dé. mo ní ọ̀nà ló pín sí méjì tí mò ń tọ méjèèjì bọ̀. ta ló mọ̀ o? ẹ̀rọnú ta ló mọ̀ o? Fsiba orúkọ rẹ ọ̀yá. orúkọ mi ni Ògúnnípò o ò lè sọ̀rọ̀ sókè. Igbó. Igbó bẹ́ẹ̀ni. kókó tó ti kún àbí bẹ́ẹ̀ni. kò gbà á. ta tó ni. Òjò. ta ló ń sọ̀rọ̀ yẹn. Eflin kí ni o pè é. Òjò. òjò gba ẹ ṣe kùn. mo fi rẹ́ yín lẹ́nu bẹ́rẹ́kẹ́tẹ́ àtọjú àtẹmu àtinú àti gbogbo ẹ̀ papọ̀. ṣòkòtò ni o ṣòkòtò. ọ̀nà mélòó ni ṣòkòtò pín sí. ọ̀nà méjì. àlọ́ o. àlọ́ o. àlọ́ o. òkú àtọdúnmọ́dún òkú àtosùnmọ́sùn abába ní ìdí àbà tó ń yan gúgúrú jẹ. ta ló mọ̀ o? ajílẹ̀ ìdí àbà lájílẹ̀ mọ́ ń gbé kò gbà á. ẹ gbà ẹ mọ̀ ẹ ṣe mo fi rẹ́ yín lójú bẹ́rẹ́kẹ́tẹ́ agbada ni o. kí làmọ́ fi yan gúgúrú. àgbàdá. àlọ́ o. àlọ́ o. ó wà ní ọmọ kékeré ó ń jáde lójoojúmọ́ ìgbà tó dàgbà tán ń jáde ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan.
ohun kí lẹ pé ta ló ń sọ̀rọ̀ yẹn fcba ohun kí ló pé ohun ọ̀gbìn ní mọ́ ń jáde yóò mọ hùbọ̀ kò gbá ẹ ṣe kùn aṣọ titun ni o tá a bá ra aṣọ titun ojoojúmọ́ láàmú ọmú ròde ní ìdákọ̀ọ̀kan láàmú ọmú ròde tá a bá ní òde tó ṣe pàtàkì òun là á lọ láàfi ẹ̀gẹ́ sí a sì mọ ọmú lọ sí òde ṣùgbọ́n tó bá ti di pé aṣọ òun gbó ó ti dàgbà nu wọ́n wá mọ̀ fi yílẹ̀ wọ́n lè mọ wọ̀ ń gbogbo ìgbà. àlọ́ o àlọ́ o àlọ́ o àkùkọ bàbá mi kan láíláí àkùkọ bàbá mi kan láíláí tó bá wà ní ọmọ kékeré ẹsẹ̀ 4 ló ní tó bá dàgbà yóò ní ẹsẹ̀ 2 tó bá dàgbà pátápátá yóò ní ẹsẹ̀ 3 o. ọmọ ènìyàn ó gba ìpàtẹ́wọ́ fún un. ara ọ̀rẹ́ àtojúlùmọ̀. ẹ kú kalẹ̀ ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tàn lẹ́ ń gbọ́ lọ́wọ́. bọ́ọ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí o. ìtọ́dòwe wa tòní òun náà ni kẹ́kẹ́ ó pamọ́ Atioro lẹ́nu. ẹ kú ìkàlẹ̀. ní ìgbà kan. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan òdòdó ayé gbó. arákùnrin kan bẹ nínú ìlú kan tó bí arẹwà obìnrin lọ́mọ. obìnrin tá à ń wí yìí ó rẹwà débi wípé àrímà lè lọ àwò padà sẹ́yìn ni o. gbogbo àwọn ọkùnrin ìlú ni wọ́n ń sá kíjokíjo tẹ̀lé arábìnrin yìí káàkiri. kódà nítorí ẹ̀ àwọn òbí rẹ̀ ń ò rán níṣẹ́ mọ́ torí wípé kí wọ́n má bàa jí gbé. ó rẹwà Ọlọ́run dá ó dá ó pé. ẹ ò dẹ̀ ní ṣàṣe rí o. a ó kọrin síra wa àṣírí àbò. gbogbo àwọn ọkùnrin ìlú ni wọ́n fẹ́ láti fi obìnrin arẹwà yìí láti fi ṣaya. àwọn ènìyàn wọ́n sì fẹ́ láti máa mú nǹkan lọ fún àwọn òbí arábìnrin tí a ń wí yìí. Atioro àti ọ̀rẹ́ rẹ̀ ewùrù àwọn méjèèjì yìí àwọn náà nífẹ̀ẹ́ láti fẹ́ obìnrin tí a ń wí yìí. bí Atioro àti ọ̀rẹ́ rẹ̀ bí wọ́n ṣe gba ọ̀dọ̀ òbí obìnrin yìí lọ nìyí o wípé àwọn fẹ́ fi ọmọbìnrin yìí ṣaya. àwọn òbí obìnrin yìí wọn ò ṣe méní wọn ò ṣe méjì wọ́n ní ojú ẹni là á ti mọ àkúùsí ẹni. irú àna ìwo lẹ́yìn fẹ́ jẹ́ ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ sì ṣàní sí. wọ́n kọjú sí Atioro kí ló fẹ́ fi ṣàná. Atioro kò rí nǹkan kan wí. wọ́n bí lẹ́ẹ̀mẹ́ta pé kó tiẹ̀ sọ̀rọ̀ wò nǹkan tí agbára rẹ̀ ká. ìgbà tí ó sọ̀rọ̀ ó ní owó ṣẹ́ẹ́ṣẹ́ ìtumọ̀ owó ṣẹ́ẹ́ṣẹ́ ni pé owó kéékèèké lòun lè rí mú wá. wọ́n kọjú sí ewùrù wípé kí ló fẹ́ fi ṣàná. òun dáhùn ní tiẹ̀ ó ní ìgbà owó kìsì ni òun yóò mú wá o. ni wọ́n bá tún kọjú sí Atioro so ti gbọ́ báyìí. Atioro ò lè sọ̀rọ̀ mọ́ ni bàbá ìyàwó bá ní họ́wù kẹ́kẹ́ pamọ́ Atioro lẹ́nu. ẹ kú kalẹ̀. àwọn ọmọ ń kọ́ o. ìyàwó ń kọ́ o. ara ọ̀. ẹ máa ronú sí abala fa ọgbọ́n yọ ọgbọ́n tó kọ́ yín ẹ̀yin ọmọ. Evelyn Adépọ̀jù pápápá abala ìròyìn kàyéfì. ẹ kú ìrọ̀lẹ́ o ìròyìn kàyéfì ló ń dé sí etí ìgbọ́ yín lórí ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìtàn. Evelyn Adépọ̀jù lóníròyìn yín ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. ìjẹ́ ẹ ti gbọ́ o. pé kí ni. bí àwọn èkúté ilé ìjọsìn kan ti ṣe jẹ oúnjẹ àjẹyó lánìí òde yìí ìjẹ́ ẹ ti gbọ́ o. pé kí ni.
ìgbéraga ní síwájú ìparun. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́, ìjẹ́ ẹ ti gbọ́ o. Pé kí ni? Bí àwọn èkúté ilé ìjọsìn kan ti ṣe jẹ oúnjẹ àjẹyó lánìí òde yìí, èyí ni bí a ti ṣe gbọ́ wípé àwọn èkúté ilé ìjọsìn kan jẹ wáyà ilé ìjọsìn láàrin wákàtí péréte síra wọn lánìí òde yìí, léyìí tó sì jẹ́ wípé wọ́n jẹ gbogbo wáyà tí ó máa ń mú kí ni ó wà nínú ilé ìjọsìn ọ̀hún. Kódà wọ́n tún jẹ́ ó di mímọ̀ fún wa pé gbogbo wáyà ìdí ẹ̀rọ agbóhùnsíta náà ò gbẹ́yìn o. Níbi tó gbàdé, wọ́n tún jẹ wáyà ìdí ẹ̀rọ amúnáwá wọn. Ọ̀kan lára àwọn èkúté ilé ìjọsìn ọ̀hún ló ń ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀, bó ṣe ń lọ àti bí ó tún ṣe rí o. Ó ń jẹ́ ó di mímọ̀ fún wọn pé àwọn ò ṣàdédé jẹ àwọn wáyà náà o, wípé àwọn kì í sábà débi àwọn ohun èlò ilé ìjọsìn ọ̀hún tẹ́lẹ̀, pé ṣe bí ọjọ́ kan náà ni nǹkan máa ń bẹ̀rẹ̀ ni, ó ti wá bẹ̀rẹ̀ náà nù. Bẹ́ẹ̀ ló bá fi ń yé wọn pé ìdí pàtàkì táwọn fi ta fèlèfèlè débi àwọn wáyà ilé ìjọsìn ọ̀hún ni pé àìrí nǹkan jẹ mọ́ nínú ilé ìjọsìn, pàápàá jùlọ àwọn àjẹkù ẹ̀wà, tí ìrẹsì àti èrúnrún bisikíìtì èyí táwọn máa ń rí jẹ, ṣùgbọ́n táwọn ò rí jẹ mọ́ báyìí. Òun ló wá fà o táwọn fi wòye pé ṣebí wáyà ló pọ̀ rẹpẹtẹ yìí, àti wípé torí kọ́sà má bàa pa wọn. Ìjẹ́ ẹ ti gbọ́ o. Pé kí ni? Pé ìgbéraga ní síwájú ìparun. Ìwé mímọ́ wípé ìgbéraga ní síwájú ìparun, agídí ọkàn ní síwájú ìṣubú. Èyí ni pé tí ènìyàn bá wà ní ipò gíga tí ó lọ́lá, ṣùgbọ́n tí ó jẹ́ wípé kì í fi ohun tó ní fún àwọn tí kò ní, àfẹ̀mí níwá rẹ̀, tí kì í sì gbàdúrà pé kí wọ́n ga ju òun lọ, tó jẹ́ wípé ohun gbogbo tí ó máa ń ṣe báyìí nínú ìgbéraga ni. Irú ènìyàn báyìí ni ìròyìn yìí ń tọ́ka sí wípé ó ń ṣe ìgbéraga, léyìí tó sì jẹ́ wípé ìgbéraga ní síwájú ìparun. Àtẹ̀jáde ìròyìn yìí sì tún fìdí rẹ̀ múlẹ̀ fún wa báyìí pé agídí ọkàn ènìyàn ní máa ń mú ìṣubú bá ènìyàn o. Èyí ni pé tí ènìyàn bá ní ìṣòro tàbí ìdààmú ọkàn, tírú ẹni bẹ́ẹ̀ wá ti ronú débi pé ó ti fẹ́ ṣu inú rò, tí ó wá fi ọ̀rọ̀ lọ ẹnìkan, tírú ẹni bẹ́ẹ̀ wá fi ń yé pé kí ó fi sùúrù sí ni o, ṣùgbọ́n tó lagídí wípé àfi kóhun ó ṣe ohun tóhun ní lọ́kàn ni o. Irú ènìyàn báyìí ni ìròyìn yìí ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe agídí, léyìí tó sì jẹ́ wípé ìṣubú ni ó máa ń padà yọrí sí o fún ènìyàn. Ìròyìn kàyéfì wa ò ní jù báyìí lọ. Ẹ̀fín Adépọ̀jù ló ti ń ròyìn. Ẹ ṣeun o tẹ́ ń gbọ́ wa. àwọn àgbà ló ní tọ̀tẹ́ ọmọdé ló lórí àwọn. abala fa ọgbọ́n yọ báyìí láti inú yàrá agbára. Ọgbọ́n wo ni ìtàndòwe tá a mú wá ló kọ yín? Orúkọ yín lẹ́yọ̀kọ̀ pin àtọ́kùn tó kọ Orúkọ mi ni yín. Absalom Sọmọdé. Ó kọ́ wa pé ká má máa fi gbogbo ọwọ́ ká má máa fi jẹun. ká má máa fi gbogbo ọwọ́ jẹun. Ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá àbí? Bẹ́ẹ̀ni. Ká ọwọ́ àkọ́kọ́ ọwọ́ kejì ká má máa fi méjèèjì jẹun. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ ká má máa fi gbogbo ọwọ́ jẹun? Sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Bí tí owó bá wà lọ́wọ́ ẹ̀ ká má ní gbogbo ẹ̀. Ẹ pàtẹ́wọ́ fọmọ yìí o. Ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí o. Absamad, ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Adébáyọ̀ Fawaz. Ó kọ́ wa pé ká máa ṣiṣẹ́ tipátipá. Kí ló wé? Ká tẹpá mọ́ṣẹ́ wa. Ẹ pàtẹ́wọ́ fún. Orúkọ mi ni Adépọ̀jù Ẹ̀fín. Ó kọ́ wa pé ká máa nígboyà láti sọ̀rọ̀. Ká nígboyà láti sọ̀rọ̀. Ẹ pàtẹ́wọ́ fún. Orúkọ mi ni Adédòkun Dorcas. Ó kọ́ wa pé ká má jẹ ẹni tó háwọ́. Ká má háwọ́. Ẹ pàtẹ́wọ́ fún. Orúkọ mi ni Ògúndépò Alice. Ó kọ́ wa pé kí a jẹ́ akíkanjú ènìyàn. Akíkanjú, ta ló jẹ́ akíkanjú nínú àwọn méjèèjì? Atioro. Atioro, àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan, ẹ tún pàkan fún. Orúkọ mi ni Ajíbọ́lá Ẹ̀fìsìbà. Ó kọ́ wa pé kí a fi tọwọ́ wa sílẹ̀ ká lè rí títẹ ẹlòmíràn Ẹ pàtẹ́wọ́ fún. Orúkọ mi ni Àkànwá Abígẹ́. Ó kọ́ wa pé iṣẹ́ ni ògùn iṣẹ́. Iṣẹ́ lóògùn ṣẹ́. Ọya ká àkọsórí òun fún wa.
iṣẹ́ ni ògùn ìṣẹ́, múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga, bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là á rí, bí a kò bá rẹ́ni gbẹ́kànlé, àtẹ̀ramọ́ṣẹ́ ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ lè lẹ́ṣin lẹ́kàn, bí o bá gbójúlé wọn, ohun tó tọ́ ni mo sọ fún ọ. Ó tẹ́ tán. Ó tẹ́ tán. Ohun tó tẹ́tẹ́. Ó tẹ́ tán. Ó tẹ́tẹ́ ni mo sọ fún ẹ, ohun tí a kò bá jìyà fún kì í lè pẹ́ lọ́wọ́ ẹni, ohun tí a bá fapá ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Àpalára ìgúnpá nìyè kan, báyé bá ń fi ọ lónìí, bí o bá lówó lọ́wọ́ aya máa fi ọ lọ́la, tàbí tí o wà ní ipa tàtà aya máa yẹ ẹ sí tẹ̀lítẹ̀lí, tí o bá dẹni tí ó rágó bí aya máa ṣímú sí ẹ. Ẹ̀kọ́ sì ń sọ nídọ̀gá, múra kó o kọ́ dáadáa, ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́n. Ó sì rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń fẹ́ kọ́ṣẹ́ ẹni, dákun má fara wé wọn. Ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tí ó ń sá kiri. Ápò òwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi, múra sí iṣẹ́ ọjọ́ náà. Ẹ pàtẹ́wọ́ fún un. Ta ló kún bẹ́ẹ̀ mu? Orúkọ mi ni Adébáyọ̀ Gbọ́sínà, ọkọ àpé ká má ya ọ̀lẹ. Ká mọ̀ ya ọ̀lẹ, ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò ọmọdé lólórin. Ní báyìí a ti ṣí ojú òpó kalẹ̀ fún ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin aráalé, ẹ̀yin ọmọ kéékèèké. Ẹ bá wa dá sí ọgbọ́n kí ló kọ́ yín, ìtàndòwe wa tòní kí lè rí sí o. Ọmọdé lólórin 070 47 7000 64 070 47 7000 64. Hello. Hello. Ọmọdé lólórin. Àwọn àgbà. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Ọmọ kékeré. Ẹ̀yin ọmọ àgbàlagbà àbọ̀mọ kékeré. Ọmọ kékeré àbí. Orúkọ rẹ̀ ìlú òlò ti ń pè wá. Orúkọ mi ní Kàlárí láti ìlú Òkè. Láti ìlú Òkè o, ọgbọ́n kí ni ìtàndòwe tòní kọ́? Ọkọ wa ṣe ká máa ronú ká tó ṣe nǹkan. Ká ronú ká tó ṣe nǹkan, ẹ pàtẹ́wọ́ fún un. Hello, ọmọdé lólórin. Ẹ kú ọjọ́ mẹ́ta. Gbogbo yín. 070 47 7000 64. Hello, ọmọdé lólórin. Àwọn àgbà ló nìtàn. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Ọmọ kékeré. Orúkọ rẹ̀ ìlú òlò ti ń pè wá. Orúkọ mi ní Kàlárí láti ìlú Òkè. Láti ìlú Òkè o, ọgbọ́n kí ni ìtàndòwe tòní kọ́? Ó kọ́ wa pé ká má ya ọ̀lẹ. Ká mọ̀ ya ọ̀lẹ. Ta ló ya ọ̀lẹ níbi ìtàndòwe yìí? Àǹtí Ògo. Atioro ya ọ̀lẹ, ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu. Hello. Oníṣẹ́ ọwọ́ a máa rí ṣe. Oníṣòwò akéré ọjà bọ̀. A ó rí lè bára wa ṣe àṣírí àbò. Aboyún ilé abíwẹ́rẹ́. Àgbọ̀n àtọwọ́ àlàbòsùn. Ire akárí. Ire. Hello, ọmọdé lólórin. Àwọn àgbà ló nìtẹ̀. Orúkọ rẹ̀ ìlú òlò ti ń pè wá. Orúkọ mi ní Bálẹ̀ Gẹ̀ẹ́sì Rọ̀gíbàt láti ìlú Gẹ̀nẹ́. Láti ìlú Gànà ló ti ń pè báyìí, ọgbọ́n kí ni ìtàndòwe tòní kọ́ o. Ó kọ́ wa pé nǹkan tí bá bẹ lọ́kàn wa ká máa sọ jáde. Ká sọ jáde. Bẹ́ẹ̀ ni. Ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ pàtẹ́wọ́ fún ẹni tó kọ orin yìí fún wa, ẹ pàtẹ́wọ́ fún un. Ọmọ Gànà ni ó kọ orin tá a kọ́kọ́ ń lòun náà ló kọ fún wa. Ọmọ Gànà
ló kọ orin náà fún wa ẹ pàtẹ́wọ́ fẹ́ni náà o. orin ẹkú kalẹ̀ ọmọ ìlú òkè o àwọn ni wọ́n kọ orin ọ̀hún fún wa Olúwaṣẹ́gun Oyèdèmí àwọn ni wọ́n kọ orin náà fún wa ẹ pàtẹ́wọ́ fún wọn o. ọdẹ ò dàbí. hello ọmọdé ló lórin ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá. bẹ́ẹ̀ ká láti ìlú òkè. láti ìlú òkè o ọgbọ́n kí ni ìtọ́dọ̀wé tòní kọ. ó kọ́ wa pé ká máa nígboyà. ká nígboyà ta ni ò nígboyà níbi ìtọ́dọ̀wé yìí. Atioro. Atioro ò nígboyà ẹ pàtẹ́wọ́ fún un. ọjọ́ mẹ́ta gbogbo yín la kí ṣáájẹ́ ń bù gbàjẹ́ ọwọ́ kú ò lẹ́rán ṣèbólúwa ló làkójọ o ẹ ò ní ṣàṣe dànù. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àkókò wa. a ó kọrin síra wa àṣírí ààbò. ẹ kú ìkàlẹ̀ o. àní ẹ kú ìjókòó. ẹ kú ọjọ́ mẹ́ta. àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí. ìtọ́dọ̀wé wa tòní kẹ́kẹ́ pamọ́ Atioro lẹ́nu. ìyẹn ni wípé Atioro kò rọ́rẹ̀ kankan sọ ó dákẹ́ bí olúndù. níbi tó yẹ kó o sọ̀rọ̀ má dákẹ́ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi àbúrò tó ń gbọ́ mi ẹ̀gbọ́n mi tó ń gbọ́ mi bàbá màmá tó ń gbọ́ mi lórí ètò tòní. má pa ẹnu rẹ mọ́ níbi tó ti yẹ kó o sọ̀rọ̀ ṣùgbọ́n níbi tí ò yẹ kó o sọ̀rọ̀ dákẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. ọ̀kan ọ̀jọ̀kan ọgbọ́n ló sodo síbi ìtọ́dọ̀wé tòní ó tún kọ́ wa wípé ká má ṣe ya ahun ká sì má ṣe ya ẹni tó háwọ́ níbi tó ti yẹ ká náwó kì í ṣàpà àlùbáríkà nírú wọn ń wá àlùbáríkà wọn yóò sì tún máa pọ̀ sí i nítorí wípé òkè báyìí lọ́wọ́ àfúnni gbé. ilé o. a ti ń di gbàdàgbọ̀n lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán. ọmọ Odùduwà ẹjẹ́ rèlé wa èyí tí a ṣe lájò tó ilé ti yá o. ọ̀kan ọ̀jọ̀kan ọgbọ́n ló ṣodo síbi ìtọ́dọ̀wé tòní ẹ̀yin ilé ẹ̀kọ́ ẹ̀yin náà lè fẹ́ darapọ̀ mọ́ wa ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè mí sí o pé ẹ fẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n wá wò bá a ṣe ń gbóhùn sórí afẹ́fẹ́ pàápàá jùlọ lórí ètò ọmọdé lólórin ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 ẹ dágbére ká mọ̀ rẹ́lẹ̀ ẹ̀yàn mọ́. orúkọ mi ni Adébáyọ̀ Fawaz ó dìgbà. orúkọ mi ni Adépọ̀jù ẹ̀fín ó dàbọ̀. orúkọ mi ni Adédòkun Dọ́kásí ó dìgbà. orúkọ mi ni Ògúndékú Alice ó dàbọ̀. orúkọ mi ni Ajíbọ́lá FC ìpàdé rẹ. orúkọ mi ni Àkànwá Abígẹ́ Odùgbà. orúkọ mi ni Adébáyọ̀ Gbẹ́sínà Ọ̀dàbọ̀. wá bàjá. bóyá òwe jẹ́ àlọ́. yé wá òwe yá. bóyá òwe jẹ́ àlọ́. àwórí ó yá. abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán fún títí ìrọ̀lẹ́ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ o ó dìgbà. gbèmí débẹ̀ ibi rẹ̀. má ṣàgbé mi débẹ̀. ẹsẹ̀ mi má ṣe.